ọlọ́jà igbó ọmọ orí ló mọ bí ẹsẹ̀ rè ọmọ Ìjẹ̀bú gbó nílé bàbá tó bí ń lọ́mọ. Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ọlálẹ́kan. Bó ti ṣe dé mo ṣe ń délé ni o, èmi ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí, ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka, ọmọ ẹlẹ́ni èrèlé, èmi ọmọ wa ọbọ òkun. Ẹ̀ṣà mi ò kí ń rídìí ìṣàná nítorí ilé lẹ́rú ọmọ wa tí múná roko. Orúkọ mi ni Awẹ́lẹ́wà Fọlájúwọ̀n. Èyí ni ìròyìn tí a mú wá sí etí gbọ̀nyìn láti inú ìwé The Tips. Ó dá lórí bí owó ọjà ṣe ń ga sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ pẹ̀lú a ti rí i pé epo pẹtiró, àlùbọ́sà, ilá àti ìrẹsì ti yára gbówó jù bẹ́ẹ̀ lọ. Ní ọjà Ọbádá ní Ìjẹ̀bú-Igbó, ìrẹsì tí à ń rà ní Ẹgbẹ̀rún 6 náírà tẹ́lẹ̀ ti di Ẹgbẹ̀rún 8 náírà báyìí, ó sì ń fa ìṣòro fún àwọn ènìyàn. Lójú ìwé kejì ìwé ìròyìn The Tips láti lè kà wípé ìyàwó ilé kan ìyá Sídí ó wípé ṣé kí a máa jẹ ẹ̀fọ́ lásán ni, wípé èyí atarodo tí a máa ń rà ní Ẹgbẹ̀rún 3 tẹ́lẹ̀ ní báyìí a ti ń rà ní Ẹgbẹ̀rún 5 kò rọrùn fún àwọn ọmọ Nàìjíríà rárá. Ọ̀gbẹ́ni Túndé oníṣòwò kan sọ wípé ẹran tí ó rà ní Ẹgbẹ̀rún 10 náírà ṣáájú ó ti di Ẹgbẹ̀rún 12 báyìí. Owó ilẹ̀ yìí ti di ìnákùná púpọ̀, gbogbo nǹkan ti wọ́n ju bí ó ṣe yẹ lọ. Owó tó lè ra nǹkan púpọ̀ tẹ́lẹ̀ kò lè ra nǹkan díẹ̀ mọ́ báyìí rárá. A ò rí jù báyìí lọ lórí ìròyìn tèmi. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ọlálẹ́kan. Orúkọ mi ni Awẹ́lẹ́wà Fọlájúwọ̀n. Ó dára.